Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kánò ti fẹ́ yọ igbákejì gómìnà o. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kánò ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìyọninípò fún igbákejì gómìnà ìpínlẹ̀ náà Aminu Abdulsalam lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí fún ìlòkulò ọ́fíìsì àti ìpàsípààyọ̀ o. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, adarí ọmọlé tó pọ̀ jùlọ Lawan Dala ló gbé àbá náà lọ síwájú ilé tí abẹnugan ilé sì kà fún gbogbo àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin tó kù. Gẹ́gẹ́ bí àwọn asòfin náà ṣe wí, wọ́n ní ìgbésẹ̀ yìí lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí ti ọdún 1999 níbi tí ó ti fi agbára fún àwọn asòfin láti gbé irú ìgbésẹ̀ yìí. Ọmọlé ìgbìmọ̀ asòfin 38 ló fọwọ́ sí ìgbésẹ̀ ìyọninípò ọ̀hún tí abẹnugan ilé sì fọwọ́ sí pé kí wọ́n fún igbákejì gómìnà Abba Yusuf ní ìwé. Ìgbésẹ̀ náà ni àwọn lámẹ̀tọ́ nínú òṣèlú náà kò sẹ́yìn bí gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí, ṣùgbọ́n tí igbákejì rẹ̀ kọ̀ jálẹ̀ tó ní digbídigbí lòun wà nínú ẹgbẹ́ NNPP. Ibi tí ọ̀rọ̀ náà yóò já sí ni ẹnìkan kò mọ̀ báyìí.